ojú abẹ mo rí fídíò kan tẹ́ ṣe wà live àwọn tí wọ́n sọ fún pé bí akẹ́pà kámẹ́rà also then boy tẹ́ ń fẹ́ àbí man tẹ́ ń fẹ́ báàlà ìfẹ́ classify tí ò bá pa kámẹ́rà nǹkan kò tó wá dúró ó kọ́kọ́ fọwọ́ rọ yín báyìí ó fọwọ́ rọ yín bíi iṣan pépà. mo wá rí fídíò tẹ́ ṣe láàárọ̀ yìí ẹ wá sọ ní pé anybody ò lè sọ fún yín pé bá ṣe náà ṣe lélẹ̀ àǹtí. ẹ̀yin èèyàn wa arábìnrin yìí ó jáde fún ojú abẹ ó bù gidi gan ni ó sọ wípé ó ní ó fara da yẹ̀yẹ́ ó fara da nọ́ọ̀sẹ̀nsì nínú relationship rẹ̀ pẹ̀lú arákùnrin yìí látara wípé arákùnrin yìí wá invade life ojú abẹ. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ látẹnu arábìnrin yìí. ẹ jọ ń torí ọlọ ẹ ti wà lórí áàpù yìí for long ẹ̀yin àtàwọn tí ẹ ti jọ mọ bẹ ṣe jọ ń ṣe ọkùnrin kan náà will come from nowhere and start dictating for you pé àbí kó fẹ́ dàárín irú ẹ rí pé yín fún ara yín gan ẹ ní levels ẹ wá gbé ẹnu sókè ibi tajúwe lé mo rí fídíò tẹ́ ṣe lẹ́yìn ẹwà anybody cannot tell you this ṣé àwọn tó yẹ pé dídò ló ń dó wọn ṣé àwọn tó yẹ pé wọn ò ní ọkọ wọn ṣe kí ni ọkọ lẹni o kò ń ṣọkọ ọkọ tó máa kọ yín dànù ọkọ tó máa kọ yín dànù nìyẹn kò ń ṣọkọ nìyẹn a man that will come on live stream as in tí òun ṣe èèyàn kan èèyàn méjì lóhùn o tó máa fẹ́ máa ṣe yín bí ìdọ̀tí bí àbàṣà ló ṣe yín bí ìdọ̀tí no respect at all no regards for you as a wife tó bá ṣe ní pé ọkọ mi ò lè wojú ẹ̀ mi ò lè tẹ ojú ẹ̀ mọ́lẹ̀ máa pọ́n lé bẹ́ẹ̀ náà ló yẹ kí ọkọ náà pọ́n ìyàwó lé. Cause you came online and like kò sí bó kọ́ ṣe fẹ́ kéré tó kí ni kò sí nǹkan tó kàn wá ẹ̀yin lẹ́jọ́ ọmọ age difference yín wàhálà ilé ayé yín nìyí kò dẹ̀ sí bí ìyàwó ṣe fẹ́ kéré àbí dẹ́gbà tó ọkọ náà gbúdọ̀ respect ẹ̀ tó bá pọ́n ara ẹ̀ lẹ́ni ẹ wá pé ṣé àwọn tó ń fi dídòdò ló fẹ́ máa sọ ẹni tó bá ń lo dídòfidò rẹ̀ ó mà lápọ̀nlé jẹ́ ìdẹ́ pé okó dọ̀tí okó ẹ̀gbin okó yàgbàyàgbà tó ń doyin tí ò tiẹ̀ ní rìgáàdì fún yín ẹ jẹ́ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe ẹ̀yin tó kẹ gbẹ́nu dákẹ́kẹ́ ra kíkọ àyẹ̀tẹ̀ ra lẹ̀ síbi kan kẹ́sẹ́ pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò exist ẹ wá ń kọ́ mọ̀ pé ẹ mọ̀ràn sọ àbẹ́yìn ní ọkọ̀ ṣùgbẹ́yìn náà máa ń ní opinion nípa àwọn ọ̀rọ̀ ọlọ́rọ̀ ìbẹ́ máa ń ní opinion nípa ọ̀rọ̀ ọlọ́rọ̀ especially àwọn married kìíní tó bá pé marriage wọn ti fẹ́ forí ṣọpọ̀ ẹ̀yin lè máa ń ní opinion gòkè wọ́n ọkọ mi ṣàlàyé bó ṣe rí ojú abẹ́ ọkọ mi máa bọ̀ wá ṣàlàyé bó ṣe jẹ́ mo ẹ wò ẹ ṣọ́ ara yín o àǹtí ẹ ṣọ́ ara yín gidi gan. You know how it dey go for the black cap now. You know as it dey go. Suppose just dey calm, do as if say bygone till the bygone. Ẹ fi máa show pé ọkọ olówó orí aya. Ọkọ olówó orí aya. Ṣé ọkọ nìyẹn àwọn ọkọ? Ẹ ń ṣe ẹ̀sìn, ẹni ẹ̀ ń ṣe love, ẹni ẹ̀ ń ṣe respect. Ẹ̀sìn nìyẹn kò ń ṣe ọ̀rọ̀ pé mo respect ọkọ mi ó fi ń ṣẹ̀sìn ó fi ń ṣẹlẹ́yà pé like tó bá ṣe òun mo ṣe máa darí ẹ mo lè gba ojú ẹ definitely gan ta ló mọ̀ bí ó fún yín gbàásùgbòs ní abẹ́lẹ̀ kò sọkùn tó lè dé orí live stream tó dẹ̀ mọ̀ pé yes you are one of the speaker on black cap tó dẹ̀ fọwọ́ gba yín dànù bẹ́ẹ̀ ta ló mọ̀ pé ṣe lè máa ń jẹ ìyà ìgbájú olóyìí lábẹ́lẹ̀ ẹ gbàgbé ká máa mí sọ̀rọ̀ ẹ ń jẹ ìgbájú olóyìnbó ẹ kò fẹ́ ṣàṣọ pé ó perfect ẹ jẹ́ ètò ya ń jára yín kẹ kóra yín dànù kúrò nù nǹkan tẹ kóra yín sí ayé yìí kò máa sọ̀rọ̀ ti di pé jẹ́ kí n máa forí tì kí n máa bò kọ́ má bàa mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kọ́ bá yín fi sí space kọ́ bá yín fi sí place ẹ̀ kọ́ bá yín fi sáyé ẹ̀ ẹ̀ ń ṣe yamayama eléyìí ń ṣàyẹ̀ ẹ̀yin lè máa rí àwọn ọmọ kékeré pé wọn tiẹ̀ tó yan ọmọ tó tiẹ̀ tí bí early 20s tó sì 30 ẹ̀yin lè máa gùkè wá ọkàn mi báwo ló ṣẹlẹ̀ irú rọ́bìṣì wo nìyẹn wọ́n gbà ọ́ ṣe máa ṣe báwo ló ṣe máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọ ó dẹ̀ sì jókòó bẹ́ẹ̀ ẹ bá mú glasses mi
báwo ni yóò ṣe máa ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ọ ọdẹ ṣe rìn bí mọ́ bẹ́ẹ̀ kí ni sẹ́yìn ọmọ sẹ́yìn gan same applies to you ẹ má fi tìjú kárùn nǹkan tó ń ṣẹlẹ̀ lábẹ́rẹ́ pẹ̀lẹ́ àti bọ̀bọ́ yẹn kò dẹrùn ẹ ń forí ti rubbish all in the name pé ẹ̀yin gan ti wá mislead àwọn èèyàn ẹ ti wá fẹnu wú géètì jẹ́ ètò ìyá jẹ́ àmọ̀kọ́ tẹ̀ ń ṣe after amen láti lè settle down pẹ̀lú kíní ẹ̀ẹ́dẹ̀ wá bàbá láyé gidi tó gbé dání ó dẹ̀ pé small boy náà lè fẹ́ lọ jókòó tì ẹ wá èyí tó máa pọ́n yín lé tó máa fún yín lọ́wọ́ yín there's nothing like maybe more disrespect or come here because you didn't do anything in that video in that live stream you didn't do anything tó máa wà náà dá sọ pé tí ò bá pa life nǹkan tí ò bá ka life nǹkan definitely it shows it's feeding on you it's feeding on your hard work ẹ máa tanra yín òṣì ẹ máa wá jọ́kẹ́ wá kàn mí báwo ló ṣe ṣẹlẹ̀ kọjá kọ́ dúró ti rú nǹkan bẹ́ẹ̀ yẹn o yóò ṣe máa ṣe ọba àwọn ọ̀rẹ́ nílé sọ̀rọ̀ nílé ọ̀lẹ́bí ni ṣẹ́yìn gan wà lẹ́bí bá ẹ o